Atiku. Where are you guys going? No, we just came in we landed just before lọ́jọ́ tí wọ́n bá pàdé ara wọn bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn o tẹ̀nísọ̀yà ni wọ́n máa ń kíra wọn níbẹ̀ gan-an ló ṣe pàtàkì fún gbogbo àwọn olólùfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ pàápàá àwọn olùdìbò kí wọ́n ó ti bí ìṣáná kíyèsí oògùn kì í ṣe ohun tó dára o kéèyàn ò torí ọ̀rọ̀ òṣèlú rán ara ẹ̀ lọ sí oko ìparun tàbí rìnrìn àjò àìdè dìbò rẹ lọ́jọ́ sátidé ṣe ojúṣe rẹ bí ọmọ orílẹ̀-èdè yìí tòótọ́ à ń jí àpótí ìbò à ń da ètò ìbò rú à ń takò wọlé pé a ò ní gbà àfi tí kinní kan bá ṣẹlẹ̀ ni kì í ṣe ohun tó dára o má dàrú má bàá jẹ́ má jẹ́ kí orúkọ rẹ wòwe ọ̀tá orílẹ̀-èdè yìí àlàáfíà ló dára o ìbò yìí yóò wá bẹ́ẹ̀ ni yóò lọ orílẹ̀-èdè nàìjíríà yóò sì dúró wámú pẹ̀lú ìlọsíwájú tó ń ti ọjọ́ ọ̀la rere kò ní bàjẹ́ o ìkéde wá láti iléeṣẹ́ tẹlifíṣàn alóore fáwọn ọmọ yorùbá ọmọ nàìjíríà ẹ ronú o.